Africa Content TV. Ìgbà tí mo
ṣèrègùn. Onídúró wọn ẹgbẹ́ o. Ọpẹ́ yẹ o. Ọpẹ́ yẹ o. Kò má gbàgbé wọn ọmọ rẹ̀ rárá. Ọpẹ́ yẹ o. Ìwọ ló yẹ láti máa rògbò. Ìwọ ló yẹ láti máa rògbò. Àmọ̀rírì rẹ̀, àwọn ọlọ́run tọ́jú nípò àmọ̀rírì. Ẹ fọ́lú àmọ̀rírì ni, àmọ̀rírì ni. Ẹ̀yin tẹ́ ń tọ́jú nípò àmọ̀rírì. Àmọ̀rírì ni o, àmọ̀rírì ni. Ẹ̀yin tẹ́ ń tọ́jú nípò àmọ̀rírì. Ìpínlẹ̀ yọ àmọ̀rírì ni, àmọ̀rírì ni. Ẹ̀yin tẹ́ ń tọ́jú nípò àmọ̀rírì. Ìpínlẹ̀ Ògùn àmọ̀rírì ni o, àmọ̀rírì ni. Ẹ̀yin tẹ́ ń tọ́jú nípò àmọ̀rírì. Àmọ̀rírì ni, àmọ̀rírì ni. Ẹ̀yin tẹ́ ń tọ́jú nípò àmọ̀rírì. Àmọ̀rírì ni o, àmọ̀rírì ni o. Ẹ̀yin tẹ́ ń tọ́jú nípò àmọ̀rírì. Àmọ̀rírì ni, àmọ̀rírì ni. Ẹ̀yin tẹ́ ń tọ́jú nípò àmọ̀rírì. Ìjọba ìrè. Àmọ̀rírì ni, àmọ̀rírì ni. Ẹ̀yin tẹ́ ń tọ́jú nípò àmọ̀rírì. Ìjọba ìrè.